bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn ẹ̀wù ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Ìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóye èyí tó tọ́ sí ẹ Ààrẹ Ìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ Ìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pápá ìwọ lọ́nà àsọ̀rọ̀ lóye ìwọ lọ́rùn fún. Orí bá ti mú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn ẹ̀wù ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa okùn ò lè gùn tó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn ẹ̀wù ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa ẹ̀foríjì mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì lè máa wò mí kedere. ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. bákan náà o mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀tọ́ sí pẹ́yìn gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán ẹ̀yin ni àṣà tẹ́ ẹ̀ ní sá ilẹ̀ ń dá sọ́rọ̀ wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò sí ní parẹ́ bóò ni ogún àwọn bàbá wa bóò ni ò sí ní wọ òòkùn lójú ayé wa. sójú òpó ni ọ̀tọ̀ ni àbí àwọn ọ̀tá àlọsíwájú wọ́n ti ń fúláàgì ètò sójú òpó ni ọ̀tọ̀ ẹja wo ti glo náà ẹja wo ti glo ti glo sì lọlẹ̀ ṣé yóò gbé ọ̀dà pé MTN náà láfẹ́ sọ pé yóò fẹ́ nípa díẹ̀. Ọlọ́run ti dá wa sí ibi tó dá wa sí gbogbo ẹ̀ yóò ní àtúnṣe a sì dúpẹ́ náà torí pé nínú rò pé 87 ni wọ́n ránkì Nàìjíríà sí nínú àwọn orílẹ̀-èdè tó ṣe yí pé íńtánẹ́ẹ̀tì wọn ó gbéra 87 díẹ̀ náà ni díẹ̀ náà á débi tí à ń lọ lọ́jọ́ kan. Bá fẹ́ ṣètò báyìí bá a ṣe ń wà lórí Airtel láwọn wà lórí Glo láwọn wà lórí MTN nígbà tí Starlink ó dà pé tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ ní tààràtàrà àwọn èèyàn tó sọ fún wa Nàìjíríà náà ní orílẹ̀-èdè àkọ́kọ́ tí ọkọ̀ wà ní Áfíríkà Starlink
so bóyá òun náà látùn máa lò tó báyà. àṣẹ o Sàrùmí ó ṣàdúrà fún pé wàhálà gbogbo ò ní já sásán náà ni lórí pé kí orílẹ̀-èdè Nàìjíríà ó bá lè dáa kó sì ní ìdàgbàsókè wàhálà gbogbo ò ní jọ já sí asán dáadáa tá à ń rò kúrò Nàìjíríà Aare wa gbà ní Nàìjíríà. Oni Lola Yoruba tí wọ́n bá mà lọ mọ̀ pé òní ní ọ̀la Yorùbá àti rónìí o Ọlọ́run ló mọ ọ̀la o àmọ́ ti rónìí o. Òní wọlé dé wẹ́rẹ́ á dìbò kò ní síbò ìbò wáyé òní ti dé o ètò ìdìbò ti ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ojú gbogbo ayé wà lára Nàìjíríà igbá ọ̀gbọ́dọ̀ lu gbá àwo ọ̀gbọ́dọ̀ lu àwo lẹ́nìkan bá jáde tó bá gbé àsíá àjàrà búkà kan lọ́wọ́ yálà o ti Biafra ni Biafrọ̀dù ni tàbí àwa ti Yorùbá irọ́ ni o. Lónìí òní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. Ètò òdìbò ń lọ káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Ojú gbogbo ayé wá wà lára Nàìjíríà. Nàìjíríà ò kéré nínú ayé bí mo ṣe máa ń sọ. Ẹ jẹ́ ń gbọ́ ọ̀nà tó bá bá mi kọ́ ló olóòtú Mọ́gàjílé Adésọmọ Àdábánijà. Ẹ jẹ́ mọ́wọ́ wọn láàárọ̀ yìí kó bá lè yé wa. Tá a bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó láàmìlàaka tó ṣe wípé gbogbo ojú ní ń bẹ lára rẹ̀. Kò síbi méjì tí mò ń perí o, Nàìjíríà ni o. Gbogbo àgbáyé ni wàá wo Nàìjíríà. Èyí tó dá gbogbo ayé lójú ni pé á dìbò ní Nàìjíríà. Ètò ìdìbò náà ti wá bẹ̀rẹ̀. Mo ti ṣe àfihàn ẹ̀ fún wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban of Africa ọmọ olódò òde Àkànbí olóríkì bàbá mi ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ̀lúwà. A ti ṣe àfihàn bàbá ti lọ Ìkẹjà ní bàbá ti dìbò. Ó mú ìyàwó rẹ̀ lẹ́yìn sẹ́nétọ̀ rẹ̀ ní Tinubu. Ọmọ rẹ̀ lẹ́yìn wọ́n jọ lọ dìbò ni. Ètò ìdìbò ti bẹ̀rẹ̀ ìwọ́n bẹ̀ jáde lọ dìbò. Àbí tá à ń sọ òye ni pé Oni Lola Yorùbá. Èmi àti ẹ ti rónìí. Ìta bá sì ṣe lónìí ní òpìlẹ̀ ọ̀la. Bóyá ká bọ́ nínú àjàgà yìí. Bóyá kó sì máa lọ bẹ́ẹ̀. Fún ọdún mẹ́jọ míì. Àwọn kan ò sọ̀rọ̀ òṣèlú, wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Àdáwọ̀ aláwọ̀ abẹ́ àwọn òfin tòṣèlú ṣe. Dìdìrì People Party ọ̀bá àjáde. Àní tiẹ̀ làwọn ń ṣe. Ẹgbẹ́ òṣèlú ọ̀dẹ̀ ọ̀bá àjáde. Tó bá ti jọ́mọ tiwa tiẹ̀ là ń ṣe. Ó ṣe dáa kò ṣe dáa o. Kó sáà ti máa káwọn èèyàn ti wá bẹ́ẹ̀. Káwọn èèyàn tí wọ́n máa rọ́wọ́ mú. Ṣùgbọ́n àwọn kan ń bẹ àwọn ní rárá o ẹ̀jẹ̀ láàrè búre láàrè ẹ̀jẹ̀ ṣèlú yìí kó dáa kó kọ̀mọ̀dé kó kàgbà kí tẹrú tọmọ kó gbádùn kó kò nílé kó jà lejò kí Nàìjíríà ó di àràbà.
àwọn kan o adẹ́tẹ̀ ni wọ́n wò ní fún wàrà àmọ́ wọ́n lẹ́rìn àwọn ọ̀dà wàrà nù ní o àdà wàrà nù ní o adẹ́tẹ̀ tí wọn ò lè fún wàrà àwọn ọ̀dà wàrà nù ní. kàkà kí wọ́n ran ọmọ alámúlégbè wọn lọ́wọ́ wọ́n ti gbàgbé pé ọ̀tá aládùúgbò ọ̀dà ọ̀tá ni wọ́n ń bá lẹ̀ jẹ́ àbò pọ̀ o. ìdí wá nítorí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá fi pé lọ́lọ́mọ ẹni èsè ní bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. ọmọ Yorùbá ronú rẹ̀. ẹ jáde ẹ lọ dìbò ìbò ìbò ẹ túyàyà ẹ fìbò dójú tì wọ́n ẹ jẹ́ kí wọ́n mọ̀ bá ń di ìbò nílẹ̀ Yorùbá ẹ dí bàbá àbò. ẹ jẹ́ dìbò fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ fúláàgì mi jù bẹ́ẹ̀ lọ. Ìṣètò tòní. Ẹ jáde ẹ lọ dìbò. Àní tí mò ń sọ sí kò yọ ni òní ni ọ̀la Yorùbá àti rọ́ọ̀nì ẹ jẹ́ ká rọ̀lá tó dáa o. Abẹ́ ti gbàgbé. Tí n bá ní fídíò yìí ẹ jẹ́ n lo fídíò yìí. Tọ́lọ́ ń bá ní kí n ti gbé sórí agbègbè bíi tí ìbá gbé fídíò yìí yóò dùn mí púpọ̀ orí mi sọre mo ti gbé sórí agbègbè bíi orí mi sọre. Ìgbà díẹ̀ gan ló tiẹ̀ kúkú ìgbà díẹ̀ ló kù tó ṣe wípé gbogbo ń tá a bá ń ṣe orí sísítẹ́ẹ̀mù láti máa ṣe ìgbà díẹ̀ náà ló kù orí sísítẹ́ẹ̀mù láti máa ṣe gbogbo ń tá a bá ń ṣe. Jẹ́ n gbé fídíò ń bí ẹ wá farabalẹ̀ o ẹ wá gbọ́rọ̀ ẹ jẹ́ n gbé sí i ẹ wá farabalẹ̀ ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ wá gbọ́rọ̀ ẹ wá gbọ́n tí ò yé wa tá a fẹ́ kó yé wa o ẹ wá wo ìpìlẹ̀ ọ̀rọ̀ o Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lẹ́wọ̀n gbàgàdàgbàgàdà níwájú yìí o ẹ wá wo ọ̀rọ̀ mo ti sọ ọ̀rọ̀ yìí rí àmọ́ etí èmi nìkan kọ́ ní ọgbọ́n o gbogbo wa láàjọgbọ́ àlọ́ yìí ni ó pètè ọ̀la Yorùbá òní lọ̀la Yorùbá kí lọ fẹ́ kí tọ̀ sọ nípa òní kí la fẹ́ gbé lọ bọ́la ẹ jẹ́ ń gbé yín sókè Ààrẹ òpìtàn gbé fún ẹ jẹ́ ń gbé yín délẹ̀. In his quest towards building Lagos State. In 1999 you had 5 AD governors elect. A group of us who knew Awo's thoughts, who read his works, and who knew Awo fairly well, got together and people generated papers on different parts of Awo philosophy of governance. So they gave us these papers. So we invited the 5 governors elect to meet with us at the press center, Yagoku, Ibadan. We wanted to go through these papers, have a seminar, a workshop on these papers. Only Ahmed Bola Tinubu came from Lagos. We gave him all the papers to take away. All the papers, different aspects of governance by Chief Awolowo, written by people who knew Awolowo very well. He went back to Lagos and submitted the paper to the Central Committee set up on governance, headed by Professor Onikoi Ransom Kuti. Can you please tell us that story? Thank you very much. The AD, Alliance for Democracy, then won all the gubernatorial seats of the old Western region. And Abraham Adesoya, Ayo Adebanjo, Pa Olaniwon Ajayi, and many others were advocating progressivism. And
a social commitment to Awolowo's principle and on development. I was the only one who turned up, and they gave me the sketchy volume, and I want to thank Felix Adenaike and all the technocrats present discussing. Even though I have my own idea of where I wanted to go, but if you don't learn from the past, how can you affect the present? That is my own, belief and philosophy. So I brought it. We have 5 months before the military government will hand over. I have my international contact. I have my, local contacts and my friends. And from there, as a man who has only been in corporate life, I've never worked for a Nigerian company. I was trained by Deloitte and Touche, one of the best accounting firms in the world. I have my idea. I worked for the biggest oil company as Auditor General and as a treasurer, the ExxonMobil. So where are those backgrounds? I look at what it gave me. My vision of governance is clear on what I want to do. Yes, you cannot tilt today's need with yesterday's tool, but you can take a yesterday's idea and thinking and transform into today and the future's program. And that is my belief. So within that 5 months, I've activated my contacts out of this country, including the Americans. Cooperative Council on Africa. I came back, set up, instead of going on holiday and relaxing on the hectic nature of the campaign that we have been through, because it was a fiercely competitive campaign for us in Lagos. So I set up a transition committee. First of all, thank to leadership like Uncle Femi Okuno and many of them who responded. I picked some of these great minds who had known the history of Lagos to chair each of the committees and reduce the entire program to 10-point agenda. 10-point agenda. That 10-point agenda to reform, conquer, and translate Lagos to economically viable state became a Bible of governance. And in the ESCO, one day I reduced it to a pocket-size item. No government has existed since then without that little pocket book. You give them mandates. This is what you're supposed to look at. This is what you're supposed to look at. Who looked at judiciary and law enforcement? That was my own committee. I was secretary. Priscilla Kuyen, she was chairman of my own subcommittee. I was secretary. There was Kola Oda in there. There was Tunde Odoye. What's her name? This lady who is a Messi and Nadi Koya. Funke Adekoya SM. She was there too, That was a committee that was set up. We did the work. We read our recommendations were followed. Oh yeah, to the letter. No, we had as soon as we finished
they recommend. Of course, fortunately, I became Attorney General, so I had a very clear roadmap of what we should do, following from the work of the committee. And I effected it to the letter. There were, of course, as you went along, a few other things you do. But after 4 years, I told her, your work is done. We have finished everything we wanted to do. Everything we said we would do, we are done. One of the things that you did was that most of us who participated in the policy committees became commissioners. Finance, Cardoso, budget and economic plan, Aare work. Most of us who participated in the policy also went on to become commissioners. And as you know, there was a buy-in, including like Mohammed. There was a buy-in because we were involved in formulating policy. So we already had a buy-in. So at all times we met, even outside. Tẹ̀gbọ́n síwájú Bọ́lá Ahmed Tinubu ẹni ẹ bá mi kí o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ o ẹni mo ló ṣe é o ẹni kò gbàgbé ọ sọ pé bá a bá fẹ́ kọ́ lọ́ọ́ da ẹ méjì á tì mọ́ ro òní ẹ ká bojú wẹ̀yìn ká wo àná bóòlù àná ṣe rí kí ló má ná dùn kí ló má ná korò kí làná fi pète òní tá a bá ti rànà wa yanjú òní àmọ̀ sọ̀rọ̀ ọwọ́ ara wa láàfin tó ní ṣe ọ̀la ni wọ́n mà lè torí ọ̀la àwọn ọmọ wa. Bẹ́ẹ̀ bá wá Rẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ bá rí Yẹmí Ọ̀sínbàjò ẹ bá mi kí pòfẹ́sọ̀ o ẹ bá mi kí gbogbo àwọn ọlọ́pọlọ bíi Fáṣọlá o ẹ bá mi kí wọn o Tinubu gangan wá ní òun dúpẹ́ lọ́wọ́ Felix Adéláìké àwọn wọ̀nyí ni wọn ò jẹ́ kí iṣẹ́ Awólọ́wọ̀ parẹ́ àwọn ni wọ́n lọ o gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n pe Tinubu gbà náà ojúpẹ̀nà Awólọ́wọ̀ rèé o gbà gbé yẹ̀wò wọ́n pe gbogbo àwọn gómìnà tiwa gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ Lámàdé sínú ọ̀run rẹ̀ o Ìbàdàn wọn tó fi pàdé sí o Lámàdé sínú ọmọ yọjú o Lámàdé sínú ọwọ́ ọmọ yọjú o wọ́n máa ń bá amóyè jíjẹ ìwọ ọ̀nà ìwọ pápá ìwọ ọ̀nà gbogbo àwọn gómìnà yín lẹ́kìtì ọ̀yọ́jú tọ̀sùn ọ̀yọ́jú tògùn ọ̀yọ́jú tòǹdó ọ̀yọ́jú ìwọ ọ̀nà ìwọ pápá wọn bá kiri Tinubu fèkó lẹ̀ ó wá síbàdàn ìpèsè ní ẹlásìrí lọ́wọ́ ìṣèjọba Awólọ́wọ̀ ẹ ti ṣiṣẹ́ lórí rẹ̀ lẹ́lẹ́ka àjẹká bí ìlọsíwájú ọ̀sẹ̀ balẹ̀ Yorùbá ó dà ẹ̀yin bá mi ẹjẹ́ rí wọ́n gbé fún Tinubu ó gbẹ́yẹ̀wò ó ní bò ní ìgbà tá a ti pamọ́ yòókù rẹ tí wọn ò ti wá àpòlè lọ máa fi bẹ̀ wọ́n máa gbé lọ. ìdí nìyí tí Aṣíwájú nẹ́tíwọ̀kì ń dà mí láàmú. ìdí nìyí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ṣe dolórí o tó ṣe gbẹ̀yẹ̀ mọ́ wọn lọ́wọ́ tó di pé gbogbo ilẹ̀ yòókù lẹ̀ Yorùbá yòókù lókè téńté bẹ́ẹ̀ tí wo Tinubu àti Lagos State lókèrè. torí pé kí ni Tinubu máa wá wẹ̀ ọba gbà jẹun àṣírí ẹwà Tinubu nù o torí pé olè kan iná tẹ̀lé ojúpọ̀nà Awólọ́wọ̀ ìdí nìyí tó fi dúró gbẹngbẹ̀yìn pé òun á gba gbogbo ilẹ̀ Yorùbá padà sẹ́ẹ̀ gbàgbé ètí Ọbásanjọ́ Olúṣẹ́gun àsọ̀rọ̀ àtọ́básanjọ́ tó ń tayò lọ́wọ́ wọ́n sì yíbò mọ́ lọ́wọ́ ẹ múra sí i. Tinubu nìyí àlọ́lì lọ́lá Yorùbá onílọ̀lá Yorùbá ó ṣe é o ó ṣe é o. Ewé jẹ́ ká dúpẹ́ o lọ́wọ́ ọmọ Tinubu. Ẹ̀yin ọmọ Yorùbá ìbò ẹ fi ìbò sọ̀rọ̀. Ẹ jẹ́ kí iṣẹ́ Awólọ́wọ̀ ọmọ tẹ̀síwájú. Ẹ máa fúláàgì wa ẹ múra sí i ẹ bọ́ lọ́nbẹ̀ pátá ń pọ̀sẹ̀ ara ló fi
ní san. Òrìṣà òṣèlú ilẹ̀ Yorùbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni ẹni tó já rántí rẹ̀ tó bá wa tako sí i tó bá wa lójúbọ fún Tinubu ni. Gáúsù òṣèlú lọ́dọ̀ àwa mùsùlùmí, gáúsù kútùbù òṣèlú lọ́dọ̀ àwa mùsùlùmí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni. Nígbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú, bàbá wa Sheikh Adam ṣe wáàsí kí láyé. Bàbá ní yóò wá yà yín lẹ́nu ipa ń ṣe tẹ̀sírí àwẹ̀ lọ́wọ́ àwa ń dárúkọ Awólọ́wọ̀ tí kìí ṣe mùsùlùmí pé èèyàn ni ọ̀tá rẹ̀ gan mọ̀ pé kìí ṣe èèyàn lásán. Gáúsù kútùbù lórí ilẹ̀ ilẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ká tó ríru wọn ó di kẹrin kése àmọ́ mo dúpẹ́ o tí Tinubu sojú ẹ̀mí mi. Lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì sẹ́ǹtì kan lẹ máa ń pè é ẹni ọ̀wọ̀ ẹni mímọ́ mọ̀rọ̀ ti láyé gba pápá mímọ́ pápá mímọ́ tiwa náà ló Tinubu nù o Tinubu má sì nígbà o ìsọpọ́ mọ́ parangandẹ́ o ìsọpọ́ mọ́ parangandẹ́ o ó ń dọ̀tí gbogbo àwa tá à ń bẹ láyé àmọ́ nípa ọ̀rọ̀ ìlú gbé fún. Ẹ jẹ́ jáde fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá àtòrílẹ̀-èdè Nàìjíríà ẹ fìbò sọ̀rọ̀ ẹ dìbò ìbò. Adájọ́ ọjọ́ pé adúpẹ́ o ojú èmi àti ẹ ọjọ́ rónìí adúpẹ́ o ẹ jẹ́ jáde ìbò. Yóò sì dáa yóò sì dùn Nàìjíríà ó dáa ilẹ̀ Yorùbá padà sílẹ̀ ológo rẹ̀ ẹja jáde ẹ wàrà tí Tinubu ń dá lẹ́kọ̀ọ́ irú ẹ̀ la fẹ́ ní Nàìjíríà àfákọ́sí lẹ́tà o àrùngún o ẹni tó pàtọ́rọ́ tọ́jà pọ́n mẹ́wàá nù àfẹ́ àfẹ́ gbàgbé àfẹ́ kẹ́yìn o tí ọmọ ta dúkìá mẹ́wàá lórí àfẹ́ ìbò. Gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, gbogbo òjòyè nílẹ̀ Yorùbá, gbogbo àwọn ọmọlúàbí nílẹ̀ Yorùbá, gbogbo àwọn Afẹ́nifẹ́re tòótọ́ nílẹ̀ Yorùbá. Bàbá mi Ọ̀kẹ́rẹ́ Ṣakí sọ̀rọ̀ wọ́n ní gbogbo ọmọ Yorùbá o ìpàdé gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá lè rí pé ẹja àtọ̀ sójú kan kówó jùkùjùkùjùkù ìbò. Bọ́bá wù ọ́ kọ́ ọgbọ́n bọ́bá wù ọ́ mọ̀gbọ́ òní ànílọ́lá Yorùbá onílọ́lá Yorùbá onílọ́lá wa ní tá a bá ṣe sílẹ̀ lónìí ẹ má tún jọ́ dàbí ayé Abíọ́lá o. Nígbà bàbá ṣe fẹ́ ṣe tán wọ́n kàn mú kan ní gbàjú ẹ̀yẹ̀ rẹ̀ kẹ́kan ẹ tí wọ́n máa gbá síbì tí wọ́n máa gbá sọ̀hún. Wọ́n bá ní pé ẹjẹ́lẹ̀ náà kú sí ara yín ni àwọn wọn máa pàṣẹ fún kò ní nífẹ̀ẹ́ lẹ Yorùbá kò ní títí iwájú ilé rẹ̀ gan kò ní ìdá ọ̀nà tó lọ láti Abẹ́òkúta lọ Ọ̀tà lọ Èkó kò sé ọ̀nà tó wá láti Abẹ́òkúta wá Ìbàdàn kò sé irú wọn náà wọ́n sì ń sọ̀rọ̀ ní ìsìn o wọ́n sì fẹ́ káyọ́ máa gbọ́ ti wọn ìbò. Ìpolongo òbó ti parí o láti ìjẹta àmọ́ ẹ jáde lọ dìbò. Òní lọ́jọ́ ààbò táàfin Ààrẹ Nàìjíríà gbogbo àgbáyé ní í wò wá pé bó lọ́la Nàìjíríà ó ṣe rí ṣéfà tí wọ́n dáṣẹ́ ní Nàìjíríà ló fẹ́ dìlú ológo lágbàáyé ṣéfà yìí fẹ́ fọre àbí ọ̀fọ́re bọ́bá wù yìí ẹ̀jẹ̀ bọ́ fẹ́rẹ́ bọ́bá wù yìí ẹ̀mọ́jẹ̀ bọ́ fọ́re. ọmọ mi létí ìgbẹ́ bàbá mi alágbára jagunjagun nílẹ̀ Ìbàdàn. Ilé bá gbéra
náírà ló kọjú sójú ogun. Nígbà tí ń lọ sójú ogun wọ́n bá mú obì wọ́n bá da obì bàbá o obì tá a dà bá lo ogun ìpẹ́ ẹ̀sẹ̀gun o ẹ̀ẹ́kẹ́rù bàbá obì yín àmọ̀yán obì yín àyàn. Bàbá lóbì mi ò ṣe kí ni obì mi àyàn bàbá bá súnmọ́ bẹ́ẹ̀ obì ọ̀hún dà wọ́n ní tí gbogbo ẹ̀ dojú dé bàbá kà sí méjì ni ó fi méjì ilẹ̀ bàbá ní obì tèmíyàn o èyí lẹ́mọ bí rádàràdà tẹ́tí lóbi àjàrà búkà tí ọ̀yàn. Wọ́n bá kọrí ojú ogun wọ́n jagun wọ́n ṣẹ́gun wọ́n wá padà dé ilẹ̀ nìkan àwọn ọmọ lẹ́yìn bàbá wa ń bi bàbá mi léèrè wípé bàbá o bí màmá ń lo ogun obì tá a mọ̀ dàkọ̀ mọ̀ yẹn táwọn tí ń bà wá pé tí èyí pé bàbá ìfẹ́ lọ kó wa bàbá ìdí fẹ́ kú tẹ́lẹ̀ ṣúṣáìsì rèé o bàbá ìfẹ́ pa wá náà bàbá ìdí fẹ́ lọ ọ̀run ọba ká wá náà lọ ọ̀run. Bàbá wò kọ́ ẹ́ ọmọ lójú táyé kí ni ọwọ́ rẹ ni la fi tọ́ra rẹ ní í ṣe fọwọ́ rẹ tọ́ra ara rẹ ṣe ìbò. Gbogbo ọmọ Yorùbá o ọjọ́ ọ̀la wa ọwọ́ wa lọ́wọ́ ọwọ́ wa lọ́wọ́ a ṣe ń fojú òpó lẹ̀ mo ti sílẹ̀ dé òpé ń fojú òpó lẹ̀ táwọn èèyàn ò fi pè òǹkàrà tá a fi pè ẹ lè pè mí sórí WhatsApp 08023687432 ilé ìfipè tẹ́ fi bá wa dá sétò ẹ̀ tẹ́ fi pè ló. ẹ jẹ́ àmọ́ bẹ́tò bó ṣe ń lọ níbi tẹ́ ẹ bá wà ẹ jẹ́ àmọ́ bẹ́tò ìbò ṣe ń lọ èyí tẹ́ ẹ bá sì sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà bó o lẹ ṣe ń gbọ́ sí bó o lẹ ṣe ń rí sí sọ́jà àgbàjọba ni ó kò ní síbò lónìí ó àwọn sọ́jà ti jáde mẹ́rẹ́ kí ó ti fi gbẹ̀jọba yìí ẹ má kó wa láyà sókè bàbá lọ ń lo àmọ́ tí ń lé ni wẹ́ẹ̀ kó bá dẹ̀ láyé òkè Ìbàdàn àwọn èyí sá girigiri kí tí ọba tí ìmọ̀ rí bá lè fi iná kí wọ́n máa dáná sun náà Ìbàdàn ọmọ pé nǹkan ti ń ṣẹlẹ̀ àwọn ìkóra wa láyé òkè ìlú jagunjagun ní Ìbàdàn ṣọ́ọ̀kù yìí ni wá ìgbọ̀fà lẹ́yìn. Tàbá fẹ́ pè é lè pè sórí 08023687432 ilé fi dá sétò ìbò ẹ jáde ẹ dìbò. Àti gbọ́ wọ́n ní dọ́là làwọn aráabí ti kó wọlé bìbà àwọn ọmọ ẹ̀jẹ̀ wọn àbẹ́ ẹ jáde ẹ dìbò. Ẹ fi bò tí ẹ fi bò tí ẹ fi bò tí kẹ́ ẹ fi bò tí ẹ fi bò tí ẹ fi bò tí ẹ fi bòbò ẹ fi bò tí ẹ fi bò tí ẹ jáde ẹ dìbò. Ọmọ Yorùbá o ẹ jẹ́ ká ronú wa o ká mọ̀ pásìkò tá a wà yìí àsìkò tó ṣe pélẹ̀ Yorùbá ó ń fẹ́ ìlọsíwájú gidi gan ni o àsìkò tílẹ̀ Yorùbá ń fẹ́ ìlọsíwájú òǹkàrà tá ẹ fi pè. Ọ̀rọ̀ yà lè ìdárayé rẹ̀ wípé ìbá tí mo dábò Yorùbá ìbá dé. Ọyẹ ká kí ara wa lé kí lé tí bá fẹ́ kí ká múra. Òtù ọ̀bẹ nìkan lọ̀gá lórí ewu tó tẹ̀lé wò. Àlọ́ kí ló dé Yorùbá o? Yá wà Yorùbá ojú jẹ́ Yorùbá nù. Yorùbá lọmọ tó dáwà. Àwọn ní Yorùbá ẹni Haúsá pè ní Yorùbá wá wọn pè wá ní pè yanu. Àwọn ní àwọn ń pè ní Yorùbá tí ọmọ tí ò gbélé. Ọmọ Olúwa ọyá kẹfẹ sí ilé yẹ àgbáyé. Káwọn akọ́lù lọ tẹ̀lé kẹfẹ ní ilé ní tí ò bọ̀ pẹ̀lú ní tó dẹ́. 08023687432 ilé ẹ̀lẹ́ fi pè tẹ́ fi bá wa dá sí ètò. Ọ̀rọ̀ tí tí ọmọ nílé bí àgbáyé rán. Ẹni tí balẹ̀ káwá dèkú oorun Yorùbá ẹ̀kú àlejò ọ̀rọ̀ pàtàkì ilé káwọn fi àlóyè. Ewu
ìmọ̀ràn lọ́wọ́ nígbà tí wá o. Ọ̀rọ̀ àwọn Yorùbá ti kúrò òkìlé. Ó dá akéwì òkúra lé sí wa lọ. Ṣé Yorùbá ọ̀rọ̀ kọ́ alọ́gbẹ́nu àti ìmọ̀ràn? Ọ̀rọ̀ ló ní báwo ọdún méjì ò lè yá wèrè. Ọmọ wọn bá lù yá ìdájọ́ tó wọ́n bá yá wọn kó adáyà ní ìgbẹ́ni. Iná ní múlí ìjáde ọ̀dọ́ láwọn fẹ́ bá Yorùbá sọ̀rọ̀. Ọmọ tuntun àkọ́kọ́ wò rẹ̀ kedere. Dàgbọ̀ ń kọ́ tí wọ́n tú ọ̀rọ̀ fún ìdílé Yorùbá òkúra. Ọ̀sẹ̀ là ń bára wa ṣe láti máa fi ọ̀rọ̀ fún kéjúró tó wá pátákà ní ọ̀bẹ̀. Àwọn àyè tí wọ́n fi Yorùbá sí o. Yorùbá wọn bá ti ara wọn nípò ní ọ̀dọ́ nítorí pé Yorùbá ò tó wọ́n mọ́ra wọn. Yorùbá tó ti ra wọn lẹ́sẹ̀ ọmọ Yorùbá ló gba lápò ní ọ̀bẹ̀. Ọlọ́run wà. Ṣé kí n lọ lẹ́ẹ̀kẹ́ mi àti kí n gbé ìtútù lẹ́lẹ̀ òkú pátápátá? Àwọn èèyàn ń gbìyànjú àti pè wá lọ́dà pé ojú òpó ó ń já padà 08023687432 ẹlẹ́pẹ̀ direct ẹ sì lè pè sórí WhatsApp wa. Àwọn bá wà ló bá ọ̀gá ojú ẹni ọkọ̀ tí pàpọ̀ iṣẹ́ Yorùbá nù òṣìṣẹ́ adájọ́ ní ó káwọn láwọn gbàgbé ìdàlọ́rùn. Olùwà tó máa ń kò lálábẹ́ sí àwọn ọmọ rẹ̀ tí kò bá láyé pé láti kíkà ọ̀rọ̀ gbogbo ológun gbé àbí mẹ́nu màlẹ̀ ó máa lágbára ní sùúrù. Olùwà máa pàdé àrẹ́fẹ́ láyé o. Ọmọ Yorùbá tí wọ́n kò pátápátá ara wá sí Yorùbá sílẹ̀ ọjọ́ ń lọ. Wọ́n ti dàgbà àjàkù lẹ́ni tí ó rà wọ́n lẹ́jọ́ wọn lára wọn jà láìpẹ́. Ìjà tí a kí wọn lápẹ̀ wá wọ́pọ̀ ní àdéjọ́ níjọ́ sí ọjọ́ wọn máa ń ṣùgbọ́n kò parí ojú lé ní. Àwọn ẹni tó para máa kí wọ́n láwọn tó ń bọ́ máa wo. Àwọn èèyàn tó para máa wọ́n lọ́wọ́ wọ òkèké ni àti tó dáwọ́ pẹ̀lẹ́ bẹ̀. Olúwa wọ́n ní wọ́n parí ìjà òun ní lọ́sí. Ó ní láti gbọ́kọ̀ òun dé kó fún àbá òun ní ara ọ̀rọ̀ nípa nínú Yorùbá sọ̀rọ̀. Ẹlẹ́kúnlẹ́ bẹ́ ẹ̀kọ́ alágbàgbọ́ òdákẹ́ ẹ̀gání ẹ̀làjà. Màá ṣe ẹ̀làjà bá ayé pẹ̀lú èrò ọ̀run. Ọmọ Yorùbá ẹ̀rọ ọ̀sán àdáká ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Ọmọ Yorùbá ẹ̀kọ́ àìkúra. Ògiri òṣèlú ti lọ́mọ nílẹ̀ Yorùbá. Aláyé wọ Yorùbá náà ní kóró. Èdè ọ̀tẹ̀ náà ti pàṣẹ lọ́dọ́rùn iná tó lábẹ́ àbọ̀ Yorùbá tó ti wà. Àwọn onílọ̀ kúkú máa ń jọ àwọn tó wọ́pọ̀ lọ́jà wá rú. Wọ́n kọ́ sí wa láàrin àwọn ọmọ aládé wáyé kókó síra wa. Wọ́n ti mọ̀ pé owó òde tẹ Yorùbá tí wọ́n bá jà. Wọ́n tún wọ́n jáde lẹ́yìn ìlú tí wọ́n lù fún wa. Tí wọ́n ti mọ̀ wípé Ọdún yìí ló pé 40 ọdún tí bàbá wa aláṣà ilẹ̀ Ìbàdàn olóyè Ọlárewájú Adépọ̀jù tí wọ́n ṣe àwo orin. Mo rántí nígbà náà nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n fẹ́ jáde dìbò ní ọdún 1983 lẹ́yìn gbogbo tó ṣẹlẹ̀ ní ọdún 1979 tí wọ́n rí i pé àìfẹnukò Yorùbá ni ló jẹ́ kí ìyà jẹ Yorùbá nígbà náà. Ní àwa múra àti di ìbò míì ní ọdún 1983 ní bàbá jáde aláṣà ilẹ̀ Ìbàdàn olóyè Ọlárewájú Adépọ̀jù tí wọ́n ṣe àwo rẹ́kọ̀dù apá kìíní apá kejì ni ọ̀rọ̀ kì í bẹ̀ kò fẹ́ ká máa gbọ́ tàbá ń pè náà láà máa gbọ́ lọ. Bàbá fi bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ mo ti lò dáadáa. Àwa tá a bá fẹ́ ọ́díò àwo yìí lè kàn sí mi lórí WhatsApp mi. Bàbá wa Ọlárewájú Adépọ̀jù ọlọ́bọ̀ ó túbọ̀ àjogún àlàáfíà ara fún yín. Yorùbá ló ń jẹrà ní ìgbà aráyé fún Yorùbá òkúra Yorùbá ló fi àtúntẹ ní Nàìjíríà. Olúwa àdìgbò tó kùn alákẹ́ bí gbogbo ọ̀rọ̀ tó ti kọ́ wá Yorùbá lọ́wọ́ ibi tó fẹ́ dá ní kò dé nìkan tó lè sọ. Wọ́n ti lọ Yorùbá ní báyà ọkọ̀ tí wọ́n ti kẹ́rù lórílẹ̀-èdè. Olúwa ọ̀rọ̀ yìí wọ́n bá wá dà wá o. Ẹlẹ́kọ̀ọ́ òkè ọ̀hún dápádápá wọ́n ti mọ́kọ̀ Yorùbá má kẹ̀kọ́. Àwọn adájú wa ni mo fẹ́ gbé bí bóyá owó ni yan. Orúkọ rẹ ni wọ́n ti pè wọ́n bóyá wa ní. Olúwatóbi àwa náà lọ dìbò abá ti kò ní okùnrin wa ní ìsìn à ń lọ nu. Ó tó bẹ́ẹ̀ ìyá yìí tó bẹ́ẹ̀ ṣé owó pọ̀ ní ọ̀rọ̀ wa lọ́wọ́ ìyẹn ní lágbègbè yìí. Ní àárọ̀ yìí nígbà gbàrà bí mo ṣe jí ni mo pe àáfàá mi tó ẹ wá bá wa pa ẹran o ká ṣàdúrà kó tó di pé a lọ di ìbò. Àáfàá tí mo wá pè nítorí àbí lẹ́nu ni pé ẹ wá bá wa àáfàá Muyideen Ọlọ́lá ẹ wá bá wa pa ẹran o
ká fi ṣe àdúrà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó wù mí lọ́kàn mi ni mo sì ti ní láníyàn pé ní òwúrọ̀ kùtù ọjọ́ òní o ìdí máa kọ́kọ́ ṣe nu pé Ọlọ́run ní jẹ́ ká rí tàjẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá ká fi ṣàdúrà tó di pé á jáde. Nígbà tá a fẹ́ dìbò ní àníyàn tá a fẹ́ fi pa ni pé kọ́lọ̀ ń jẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́lọ̀ ń jẹ́ kó wọlé. Ẹni tá a fa wípé ó ti rí bẹ́ẹ̀ pé bàbá mi òun lọ ràn lọ Mẹ́kà láàfáà tí mo gbé Ìbàdàn làáfáà yìí gbé o pé bàbá mi Tinubu lọ ràn lọ Mẹ́kà ẹ̀ka bá máa ibi tó pé ọwọ́jà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò síbi tọ́wọ́jà rẹ̀ òde kò síbi tọ́wọ́jà rẹ̀ òde. Bí mo lè fẹ́ bí àwa Yorùbá ń gbé bí níjọba èdè ìjọba kò dé wá lóore. Ọlọ́dún abẹ́rẹ́ yẹn lọ́dọ̀ fi ọ̀rọ̀ yé ẹ̀rọ nípa Yorùbá náà. Mo ní ẹ̀wá lọ́dún mi ò kí ló dé kí ni Yorùbá ń bára wọn jà lájà ń lọ́wọ́ bọ́ọ̀lù. Gbogbo àwọn láti mo wà ló fẹ́ràn ara wọn. Èmi ọ̀rọ̀ Ibo ní ìjà òṣèlú débi pé kí Ibo dé rẹ̀. Ìgbà tá a sọ fún wa yìí pé ìbò wáyé wọ́n níbo gómìnà ní wáyé lẹ́kìtì ó wáyé wọ́n ní òní wáyé lọ́sùn ó wáyé á ti kúrò Nàìjíríà ìbò tá a bá dì á lọ dílé orílẹ̀-èdè Yorùbá ni a ní wọ́n ń tàn yín ni ẹ ń tàn yín ni á gba Yorùbá ilẹ̀ Yorùbá ọ̀gbà dúró ṣùgbọ́n ẹ̀kọ́ gbígbóná ó ń fẹ́ sùúrù. Rìbíù ẹ̀rá agbóhùn àtẹ̀yìn títí lórí ilé ẹ̀dá tí ó yé Yorùbá títí tó fi lórí ìwé ìtọ̀kan gbòǹgbò ọ̀rọ̀ ti kú ònílé ẹ̀jẹ̀ láti lè jẹ́ ọ̀tẹ̀ bàtò. Bọ̀dé ọ̀rọ̀ òṣèlú máa yé àwa Yorùbá jẹ́ ọlọ́pàá parí òdì báwọn adájú wa àríwá ní òkòrò ló dé kámọ́ra láwùn àwa Yorùbá tí wọ́n wá padà wọlé ọ̀rẹ́dà. Bó ṣe rí nù tí àárín wọn bá tòrò tí wọ́n bá fi ìfẹ́ bára wọn ṣe ọ̀nà ọ̀là fún Yorùbá. Àwọn fọ́nrán ọ́díò kan bẹ tí wọ́n ń gbé jáde àwọn kan lọ wọ́n dán láwọn lọ ṣàtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ sẹ́kọ̀ọ́ wọ́n fún wọn lówó wọn ò ṣe nǹkan kan ṣùgbọ́n tẹ́ bá ń bà wá wí òun làákàyè làwà àwọ̀ ọmọ dà padà fún yín tó bá ti ń gbé bọ̀ tó bá ti gbé bọ̀ wọ́n rántí pé ààrẹ Laji Abbas ń bẹ níbodè àwọ̀ ọ̀dà padà pé kò sọ́nà. Àkọ́kọ́ ẹ rí wípé èmi ń èso lọ́sẹ̀lú mo máa ń sọ ṣùgbọ́n Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè mí ṣe àwọn tó mọ̀ mí kì í sọdún mẹ́wàá tí mo ti ń sọ ọ́ bọ̀ ní mi èso lọ́sẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè mí ṣe èèyàn á máa nífẹ̀ẹ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nífẹ̀ẹ́ Sunday Ìgbòho ṣà wọn ò rí Ìgbòho rí ẹlòmíì lè máa gbọ́ròyìn èèyàn ẹlòmíì sì lè kórìíra èèyàn náà láì rí orí ìṣe rẹ ìlọsíwájú rẹ a máa bẹ lòmíì inú jẹ́ ìlọsíwájú rẹ a sì máa dùn mẹ́lòmíì inú á rí àwọn èèyàn wà àwọn olórin irú tí kéwà Wasiu Ayinde tó bá débì kan tí bá ń ṣeré ní ìsìn báyìí lẹ́mi tó ṣe pé Wasiu Ayinde lè ràpá jẹ tó wá bẹ̀rẹ̀ sí ní kí mi 10,000 naira ti ń bẹ lápò mi tọ́jú kébì àtìyàwó mi ká fi jẹun lólé ìnà tán ìbànú tán ìwà délé wà máa wo pàkó ìfẹ́ ni mo ní sí tẹ́ bá ń flag wa ẹ̀ẹ́rì wa wò dáadáa lórí YouTube ó dà pé wọ́n ń flag ẹ̀ ní. Ẹ̀rù Yorùbá ọlọ́gbọ́n ìran tàwa àwọn àjàdí ọmọ Ísírẹ́lì ti lẹ ní Nàìjíríà. Ọmọ Olúwa láti dáná àìkọ́kọ́ òde kọ́kọ́ ṣe wá láǹfààní gbogbo àtàkùn wa ò fẹ́ràn ara wọn. Tí ìbá wá nífẹ̀ẹ́ èèyàn ìyẹn gbọ́dọ̀ ronú dáadáa. Ẹ wá wà àwọn tí wọ́n lọ sí Èkó tí wọ́n ní wọ́n gba owó ní Èkó tí wọ́n lọ. Gbogbo ẹ̀ tí bá ń ṣe òṣèlú láyé iná ọmọ tí wọ́n pè ní lánà olóṣèlú láti máa sáwa nílẹ̀ Yorùbá bí èèyàn bá wá kí mi tó bá ti jẹ́ pé ẹni tí ò tó mi lọ́jọ́ orí kódà kó jù mí lọ lọ́jọ́ orí àmọ́ níbi ká tọwọ́ bá kù ká rọ́wọ́ yọ mo lè yọwọ́ jù lọ. Yorùbá máa fún yàn lówó ọkọ̀ gbogbo òṣèlú ni kódà gbogbo ẹgbẹ́ ni ẹjẹ àwo nẹ́tíwọ̀kì mi kíní yìí ṣe à ń pọ̀ báyìí ẹ̀ka pé sáà ní já sórí ọ̀là pé MTN yẹn fẹ́ náà rò ká tó já sórí MTN ọlọ́wọ́ sàánú wa ni lórí Glo dátà ta ní lórí Glo 200 gig ní ilé ẹ̀wọ̀n ọ̀jà àgbàdo tàbí ṣe program yìí 200 gig nítorí ẹ tó fi dátà sọ sí wa lẹ́ẹ̀mejì ló ṣe fún wa 18,000 lẹ́ẹ̀mejì tó jẹ́ 200 gig tó
pé ẹ máa lúwẹ̀ẹ́ nínú agbo dátà ni gẹ́gẹ́ bí tá à ń bá bọ̀ ọ̀dà pé MTN yìí fẹ́ ṣe dáadáa. wọ́n wá lọ lílọ wọn láti lọ ṣàtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò sí tó burú ń bẹ̀. àwọn tí wọ́n sì lọ pé wọ́n fún wọn lówó èyí ò ṣe tó burú torí pé àwọn tó bá lọ àwọn olóṣèlú wà nínú ètò ìṣúná wọn àwọn tó lọ wọ́n gba mọ́tò a fẹ́ ṣàtìlẹ́yìn fún yín o aláwọ̀ èèyàn lọ́dọ̀ wa tá a campaign fún tí wọ́n dìbò fún yín wọ́n gba mọ́tò irú first message kan tí mo gbọ́ ẹni 18 passenger làwọn gbà táwọn gbé lọ ẹ̀wòye tí wọ́n gbà ẹwà àwọn tó lọ láti Ìbàdàn ẹwà ẹni tó wá láti Ifẹ̀ tó kí wọ́n máa gbẹ̀yìn kiri wọ́n lè fún wọn lówó kìí sì ṣe èèwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ìtẹ́ ẹ̀ bá mọ̀ ní ẹ mọ̀ kìí ṣe èèwọ̀ nínú pé olóṣèlú táwọn èèyàn bá lọ àwọn ìyálọ́jà kìí ṣe pé àìníkọ́ ní í ṣe ẹlòmíì àìníkọ́ tí wọ́n bá lọ ọ̀dà o a fẹ́ mobilize èèyàn o àwa kì í o bóyá owó mineral ni wọ́n á máa fún wọn owó oúnjẹ ni wọ́n á máa fún wọn owó ọkọ̀ ni wọ́n á máa fún wọn lẹ́yìn èyún first wọ́n á máa fún wọn ọ̀dà first tiwa á lọ tẹ̀ àwọn nǹkan báyìí la fẹ́ ṣe á lẹ̀ pósítà ni o á tẹ̀ bánà ni o wọ́n á máa fún wọn lówó tá a bá gbọ́ pé wọ́n fún àwọn èèyàn lówó ẹgbẹ́ òṣèlú fáwọn kan lówó ẹja béèrè ká kọ́kọ́ ṣèwádìí gbogbo pósítà tẹ̀ ń rí un gbogbo bánà ńlá tẹ̀ ń rí un nínú ẹ̀ wọ́n ti ń ṣe lẹ́yìn ìyẹn àwọn tó ń ṣe wàhálà èmi àtẹ́lẹ̀ jókòó kalẹ̀ nínú ilé ká máa wo TV àwọn kan ni wọ́n ò lọ ká ẹ wo lóòní àwọn tó jẹ́ party agent wọ́n ò fún wọn lówó party agent kọ̀ọ̀kan ó lè jẹ́ pé wọ́n lè fẹ́ lómi 20,000 wọ́n lè fẹ́ lómi 30,000 wọ́n lè fẹ́ lómi 50,000 yọ́ọ́ mọ̀ jẹun yọ́ọ́ jẹun yọ́ọ́ wọ mọ́tò òun náà sì níyàwó àtọmọ ńlé o torí gbogbo orú nǹkan bá ẹja jọ máa wù ṣùgbọ́n tí òfin orílẹ̀-èdè kọ̀ ni pé irú ọjọ́ òní ká wá máa fún yàn lówó ẹ wá dìbò fún wa èmi Ààrẹ òpìtàn kọ̀ òfin orílẹ̀-èdè kọ̀ òfin orílẹ̀-èdè ó sọ pé kó lóṣèlú ọmọ ṣe náwó fún campaign kò sí òfin náà lágbàáyé tẹ́ ẹ dá Amẹ́ríkà ni nígbà ìbò tí tó lọ Donald Trump kọ́ ni bẹ́ẹ̀ ṣe ń páàkì oúnjẹ nìtẹ́ lọ ń gbé fáwọn èèyàn ìbẹ́yìn náà máa ní ráìsì abọ́ mẹ́rin ní nǹkan kan láwọn náà ṣe ń páàkì oúnjẹ tẹ́ lọ ń gbé agbègbè ẹ̀ lákúrí kò sí láìfín bẹ́ẹ̀ kò sí láìfín bí irú nǹkan báwọn gbé òkè o a fẹ́ lọ fún campaign o a fẹ́ ṣe gbá kan ṣàwó kan bó bá ti di ló fi jẹ́ pé wọ́n ní wákàtí méjìdínláàádọ́ta sígbà tá a dìbò kí campaign kò ti dópin ẹ lọ sinmi 48 hours so káwá dọjọ́ bò káwá dómi kankan máa fáwọn èèyàn lówó òfin takò ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó dàbí ṣé bílíọ̀nù kankan ni wọ́n ní kí ẹni tó bá fẹ́ díje dipò ààrẹ lórílẹ̀-èdè kó ná a ti sọ fún wa 174,000 kìíní ní polling unit tá a ní ẹ jẹ́ ká sọ pé 180,000 ẹ jẹ́ ká wá fi 1 billion ká wá fi pín ká wá wòye party agent ká wòye tí ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ká wo ti party agent àpèyàn ni o kò tún àwọn ìnáwó mi náà ń bẹ o wọ́n wọkọ̀ ipò owó tá a fún wọn o lórí apẹ́lẹ́pẹ́ òkè ní polling unit kọ̀ọ̀kan 1 billion kọ́lọ̀ jẹ́ ká sí calculator mi wọ 1 billion ó dà pé ọwọ́ 1 billion ká wá fi 180,000 pé polling unit ta ní ká fi pín so now àkọọ́lẹ̀ tàrí ni wípé 5,000 naira 5,555 naira ìní àkọọ́lẹ̀ tàrí 5,555 naira ìní ẹnìkọ̀ọ̀kan gbà party agent kankan sóyún tó wọn mo wá lọ látàárọ̀ so ṣé lébìrà gan wọn lè fún léyìn yóò jẹun yóò mu yóò wọ ọkọ̀ inú kábàá lè mọ̀ tàbá gbọ́ pé wọ́n fún yàn lówó wọ́n fún wọn ní 5 million wọ́n fún wọn ní 10 million owó ń lo ọkọ̀ ni ṣé ẹ mọ ibi tó ń lọ ẹgbẹ́ òṣèlú wo ni ò ní náwó sẹ́mi ni mo bá wọn ṣe pósítà mọ iye rédíò station tí ń bẹ ní Nàìjíríà Ìbàdàn nìkan lásán rédíò station ta ní Ìbàdàn ti fẹ́ wọ 40 wọ́n sì ṣe ìkéde lórí gbogbo ẹ̀ lọ́sàn-án lóru mọ iye millions tó máa lọ lórí ìkéde ká tó sọ tó Èkó ká tó sọ ìpínlẹ̀ Ògùn ká tó sọ káàkiri Nàìjíríà ènìyàn pé tí kìíní sọ
tí INEC sọ pé kinní kan ni wọ́n lè ná àpò ara rẹ̀ lè yùn torí pé orílẹ̀-èdè tó ṣe pé àwọn ọlọ́pọlọ kúkú ni wọ́n ń bẹ́ẹ̀ kéèyàn lẹ́tọ́ fẹ́ dupò ààrẹ bílíọ̀nù kan ní ọ̀nà ẹni yìí sì máa pa ní Nàìjíríà táwọn èèyàn bá wá sọ̀rọ̀ ẹlòmíì ò ní ńlọ́fà pé tí bá fẹ́ ṣe nǹkan ojú gbogbo ẹ̀ náà láti máa yọ kakulétọ̀ tí kájọ máa ń sí wípé party agent tí ó wà ní polling unit polling booth kọ̀ọ̀kan ẹ̀wòye owó wọn ká tó ṣòwò ọkọ̀ ká tó ṣòwò pósítà ká tó ṣòwò oúnjẹ ká tó wá sórí rédíò orí tẹlifíṣàn orí social media àbí kéèyàn wá níwọ̀ náà jáde látàárọ̀ wá lọ bá wa sí party agent o 5,000 ni ó fi lé ọ lọ́wọ́ ìní pé ká wò ó ìlànà tá à ń tẹ̀lé lórílẹ̀‐èdè kèé tú ìkún tó ni ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ ṣẹ́ owó kù ká mọ̀ mọ̀ ẹni tí wọ́n bá dúpọ̀ rẹ ní Nàìjíríà kò ná owó rárá tí bá sì ná 500 billion naira ó sì náwó ni ebi la sí 1 billion fún yín ní ìsìn fún pé party agent là ń sí 5,000 tí wọ́n bá fẹ́ fún wọn ní 50,000 kọ́ ẹja òye tí ó jẹ́ ká tó wá sọ oríṣiríṣi àwọn mọ́tò campaign àwọn mọ́tò ńláńláńlá mọ́tò campaign ká tó sọ àwọn security ká tó sọ àwọn olóṣèlú wọ́n da aṣọ gbogbo aṣọ tí wọ́n mú ká tó sọ stage tí wọ́n ṣe ká tó sọ lórin tí wọ́n pè bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi náà mewì ìkẹ́ o ẹ̀jẹ̀ ìgbàsẹ́ ewì yìí o mọ mewì ìkẹ́ o bàbá nígbà tá a bá fẹ́ lọ fún second time mọ mewì ìkẹ́ o èmi náà mewì ìkẹ́ o ìkéwì o inú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní rò àwọn alágbájá kan gbowó wọ́n ṣe gbàkànṣàwó kan olóṣèlú máa ń náwó gbogbo àgbáyé ní tèèdè Amẹ́ríkà àwọn tó ń bẹ l'Amẹ́ríkà ẹ̀bí wọn ẹni wọ́n járí John Biden ti bẹ́ẹ̀ ìgbà tí wọ́n fi ṣe ètò kí wọ́n já rówó tí wọ́n ní ká wá ṣe sí náírà Aṣíwájú sì lọ káàkiri gbogbo ìpínlẹ̀ lílọ àwọn èèyàn sì máa ń pè ní campaign tí wọ́n máa ń ṣe káàkiri tí wọ́n bá ti débẹ̀ wọ́n ti láwọn ìgbìmọ̀ kan tá a bá wọlé kí lẹ fẹ́ ká ṣe gbogbo ẹ̀ wọ́n ti set àwọn kọmitì nígbà tó wá Ìbàdàn àwọn ti Ìbàdàn wá wọ́n gbéwèé lé e lọ́wọ́ níta níbàdàn níta fẹ́ kó o ṣe fún wa ní gbogbo ẹ̀ ní ọ̀wá gbàjọ tó bá wá wò ó àwọn ìpínlẹ̀ tó bá jọra wọn ẹja ṣe báyìí síbí àwọn ibi tí ó bá jọra wọn báyìí ni a ṣe ṣe báyìí la ṣe ṣe ìní. ìtẹ́ ń pè lóṣèlú nù pé tó dáa lè máa gbá àwọn ọdún yẹn tí wọ́n ń gbé jáde kò sí tọ́kẹ̀ mi ṣùgbọ́n tọ́kàn mi ni pé ká la àwọn èèyàn lọ́yẹ̀ àwọn tí wọ́n sì ń pariwo yìí àwọn wọn ń gbowó Yorùbá nation tí wọn ò rákàǹtì ṣe táwọn kan bá tiẹ̀ lọ gbowó lọ́wọ́ olóṣèlú tá a fẹ́ fi fún ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá fàpèjúwe àwọn kan ti ṣe orin wọ́n ti kéwì wọ́n ti sọ̀rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lára ṣe owó nù bẹ́ẹ̀ ọba pé èmi kí n wá ṣe nǹkan mọ̀mọ̀ye tí ń gbà ṣùgbọ́n tẹ́mi ṣe Yorùbá ronú tí mo ṣe fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àṣé kí lọ sí ilé Yorùbá lè nílọ síwájú ni òní kọ́ lèmi ń rò ọ̀la lèmi ń rò toró ní ìwà lọ́la wa ó ṣe rí nù nípa tèèyàn ẹjá jáde ẹjá túyàyà ẹjá jáde ká lọ dìbò fún ọmọ wa bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa àbúrò wa ẹni wa èèyàn wa tiwantiwa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ mi kiri náà ti parí kàmpé àmì ọmọ mo ti wúyì rẹ foríjì mi ni orí social media ní ìsìn lórí local Amẹ́ríkà mo ti wà tí mo ti ń ṣètò gbé sókè. Ìdí abẹ́fẹ́ ní Bọ́lá òbórí kò kẹta, àti bíbí Yorùbá tí bẹ́ẹ̀ ní kò ga tó, ayé wa gbọ́ Yorùbá lérò ẹ̀. Ọmọ ọdún wa yẹ wa lórí lọ́wọ́, nítorí aláyé ìgbàgbọ́ òbí mẹ́ta ní ọ̀wà ní kò kẹrin, ibi tí wọ́n ti múra wọn lórí lọ́jọ́ ti lọ, ọ̀tẹ̀ ló ti Yorùbá ti ti Yorùbá wà. Ẹgbẹ́ bá ti lẹ́tọ̀ ṣàkàwé kẹ́ tó wà òbí ti wá àwa Yorùbá, dákúdákú òbí ti lẹ́tọ̀ ló ń tà wá, àìrìnkọ̀ ló ń lọ mẹ́tò níyà. Àti pẹ̀lú ìbájẹ́ fún ìyẹ̀dẹ́ góńgó. Wọ́n bá ti pé wọ́n ń bọ̀ wọ́n ìwé tó lọ́kẹ́ wọn dá dúró bí paramọ́lẹ̀ ó tẹ̀lé bí mọ́nàmọ́ná ó yanu dẹdẹ kó wọn bá wọn lọ bí pèlè òun àgbà òjòdà wọn wá wọ́pọ̀ lẹ́yìn. Ẹ wá wí fún mi láàrin àyà ìbátò ó dúró pé bí wọ́n pọ̀ èlò ìbò wọ́n lẹ́bẹ̀ẹ́ tó pé ètò kó má wọ ẹ̀mí àgbààgbà tí bẹ nílẹ̀
jẹ̀ sílẹ̀ àtàwọn aláàbò wa gbogbo káàkiri ẹ̀rọ olùkọ́ lábàrá kí ti a ti ń já pẹ̀lú. Ọmọ mi ìgbà ọ̀rọ̀ rẹ̀ ó aláàfin ọ̀dọ́ ẹ̀ka ní bàbá wa tó wà lọ́la bá wà ọ̀rọ̀ tó alábẹ́gbẹ̀ ẹ̀dá ìrẹ́lẹ̀ fún wa òde màwé ẹ̀dá fọ̀rọ̀ olùkọ́ ìgbẹ̀ kúrò yìí. Ẹni ọba Yorùbá kúrò ìkókò lọ́dún ẹbí fún ṣọ̀wọ́ ẹ̀sìn fún tìmí ẹ̀jẹ̀ ẹ̀rọ mi dúró ní ìtàkùrẹ́ ẹ̀jẹ̀ wáyà nílé ìbò. Àbájá ló ń lọ́wọ́ òbí ọba ìlú Èkó ọba ìlú Ìlọrin ẹ̀rọ tẹ́tí ọba gbogbo ẹ̀bọ fẹ́tí lọ́fẹ́ ẹ̀rọ mi délé àgbá ìkòkè ẹ̀bọ lẹ́tà lọ́fẹ̀rẹ̀. Bàbá wa ìwé abẹ́rẹ́ ìdílé ẹ̀jẹ̀ pélé ń wá ọ̀gbọ́n ẹ̀wí láwùjọ jáde ẹ̀rọ málágé ẹ̀bùn ìrántí tó lù wọ́ ìwò ẹ̀wí bọ́rọ̀ lọ́wọ́. Bàbá wa lọ́wọ́ ọ̀tọ̀wọ̀ ẹ̀jẹ̀ kọ́lọ́mà ó lè gbọ́ náà fẹ́rẹ́ ní àtẹ́yìn láti sọ fún apẹ́jú ọ̀sẹ̀ tí bẹ láàrin ọmọ Yorùbá ìparí ẹ̀ lásìkò. Ẹ̀jẹ̀ kọ́ ní sọ́wọ́n délé ọba Bàdákì bẹ́ẹ̀ wí lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n sọ lè wí fọ́lọ́wù ẹ̀ka àyẹ̀rọ ní lọ́lọ́ta àtọ̀tà kẹ́ wí pé pàdé wà. Àní bí ẹjẹ́ kọ́tù ọ̀kọ́ ẹjẹ́ kọ́lọ́wù pọ̀. Ẹ wo bí bàbá wa Ọlọ́rẹ̀wájú Adépọ̀jù ṣe ń pe gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá ní ọdún 1982-1983 ogójì ọdún sẹ́yìn. Ẹ̀yà lọ́gùnkà bẹ́ẹ̀ wí fọ́lùkà rẹ̀ pẹ̀lú kónímọ̀lú tó mọ̀. Ẹ̀yin ọba ẹ̀kọ́ wẹ́jọ́ bábá kù ẹ̀jẹ̀ kọ́níwèé lẹ́wọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ nìkan ló kéré nínú ọba ẹ̀yà lọ ayẹ́kùnrin káwọn fẹ́ kọ́ ọba ìlú ìrèé káṣíkẹ́ ní ọba tó wà láyé lóòrè. Ìdíwọ̀ ìkòròwò ọba aládìjọ gẹ́gẹ́ bí ikú ẹ̀tọ́ bọ́ọ̀lù padà ẹ̀rú máa ẹ̀rú máa ta wo ẹ̀rù ìlọ́tẹ̀rẹ̀ ẹ̀rú bá kùlà ẹ̀rú tó ba ìlú ìdẹ̀rẹ̀. Àní ẹ̀jẹ̀ wíwọ́n wo òun ìjẹ̀kú ẹ̀tọ́ bọ́ọ̀lù méjì àkókò ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ba ìlú òkùnfà òkú ni níjẹ̀kújẹ̀ ìdàwọ̀ rèé gbogbo ọba onípàdé ìmọ̀. Ẹ jẹ́ ká lọ dìbò. Ìbò! Tinubu ìbò! Èkó ìbò! Ọmọ Yorùbá jáde ẹ dìbò! À lọ dìbò. Ó fọwọ́ dáná lálẹ́ bí ọ̀run ní ẹ̀mí ọba àlàyé ọjà ìfúra lánàá máa rẹ̀ ọmọ àtọ̀tẹ̀ láyé dúró rẹ̀ òjò. Ẹni ọba Yorùbá bá wòrán ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti wòrán ọ̀fẹ́fẹ́ ẹ̀ka ní láyé Yorùbá wọn kò lùdú wọn fún ẹbí kìlẹ̀ ọ̀rọ̀ fúra àwọn òṣèlú tí wọ́n tó ń bẹ Yorùbá yìí. Ẹ̀fọ́ dúdú àgbẹ̀wò ẹ̀ parí ìdààmú ọkọ̀ wọn gbogbo ọ̀rọ̀ tó kú ewé tó kú egbò lélẹ̀ ẹ̀rọ ẹ̀fí wọn gbọ́ ẹgbẹ́ ẹ̀fọ́ òkú àti nígbà tó wà láyé ẹ̀wá lè tó. Ọlọ́dúnrún adébọ̀ gbogbo wa lálẹ́ yìí ọlọ́láyé ọ̀kúnkúnlé ọlọ́lá olú akọ́dẹ̀rìn ó yá káyè lòdòdó àti pa ìlú ọ̀yọ́ ìmọ̀ràn láti bẹ̀rẹ̀. Sẹ́gun ọ̀gá wọn sẹ́gun ọ̀gá nàbí gbogbo onílẹ̀ lè tùmọ̀ lórí lárí ọ̀gbọ̀n ní àdúgbò àgbẹ̀ ẹ̀dá lọ àbàmọ́ta ayẹyẹ lọ́gbẹ́bí ọ̀rẹ́ ọ̀lẹ́bí bí àjẹ̀bá àkókò ọ̀kẹ́kẹ́ rọ̀. Dípò babalọ́lá ẹ̀dá sí ọdún tí kálukú bá gbọ́ ìmọ̀ tí kálukú bá pọ̀ lálọ́ wọ́n Adémọ́lá Adégòkè ẹ̀dẹ̀gbẹ̀ fúra ṣègùn láti láyọ̀ láti lọ ọ̀rọ̀ tí gbogbo ẹ̀ wá ká yóò sálà. Ìjàpọ̀ olúkẹ́ ìjàpọ̀ akẹ́lùgbà ẹ̀dá fọwọ́lọ́lá bàtà ìdásírí kẹ́ ẹ̀wọ́n rẹ̀ kúnlẹ̀ ọ̀dọ́ agbọ́dẹ lọ wọn kẹ́ ẹ̀ ìdílé kúnlẹ̀ àtàkọ́rọ̀ ìdíyẹ̀wò. Ọ̀rọ̀ tó yọ sí ìdí kúnlẹ̀ kó lẹ́kúnlẹ́kún àgbàlẹ́ àbílẹ̀ àti ẹgbẹ́ náà fi tọ́ka nínú ẹni ilé ní Jẹ́kọ́lá Balógun. Alàgbà bí ọlọ́lọ́yà lọ́yà ẹ̀la ní lọ́yẹ̀ díẹ̀. Alàgbà tẹ́lẹ̀ ọkùnrin tẹ́lẹ̀ ní kúlẹ̀ tó ẹ̀dá sí ọ̀gá kúlẹ̀ ọmọ ẹ̀dí dáhùn lèwọlẹ̀ wí kúlẹ̀ ọ̀làkọ̀ pẹ́ kúlẹ̀ adélẹ́kẹ̀ẹ́ ọ̀gá